wà ní pé ẹgbẹ́ òkùnkùn ní Islam. Islam is no different from a cult. Ìgbà táwa ń kékeré, yes, ìgbà táwa ń kékeré tá à ń wo gbogbo àwọn ẹni sùúrù, ìgbà táwa ń kékeré tá à ń wo gbogbo àwọn American movies yẹn tẹ́ pé ọmọ kan bóyá is like a homeless child, you know, hopeless child, ó wá lọ join gang nìkan, ó wá ní pé òun fẹ́ kúrò nínú gang yẹn. They come after him, they come after his family. And Islam is no different from that. Islam is an occultic group. Islam, ó dàbí virus, ó dàbí cancer to our society, she get. And ìgbà míì, chemotherapy kò ń ṣiṣẹ́ lórí cancer, a máa need láti lọ surgically, a máa uproot cancer yẹn níbi tó ti ń grow. And the cancer tá à ń sọ̀rọ̀ nípa níbí báyìí ní Islam. Islam is a brainwashing tactic. Islam máa ń jẹ́ kí average decent human being, ó máa ń jẹ́ kó commit atrocities and barbarism. That is Islam. Islam ló máa ń jẹ́ kí àwọn àlífà àgbà wa máa bí èmi pé is a 9-year-old a child or an adult. Most Muslim men tá bá ń rí lórí app yìí, wọ́n máa ń sọ wípé àgbàlagbà ni 9-year-old child. Iṣẹ́ Islam nìyẹn. Islam ló máa jẹ́ kó kojú sí ọmọ bàbá yín àbọ̀mọ ìyá yín pé kò ṣe Islam. Faktuluhum, that's Islam. I curse the day tó bí Ànábì Muhammad because láti 1,400 years ago yẹn, ogun, Islam is constantly at war. Islam is constantly battling. Islam is constantly fighting, and that's because that is the standard of the religion. Islam is a political movement, not these guys under religion. Kò sí any element of spirituality ní kankan bẹ́ẹ̀. They are international elebo, stone-licking, tawaf-turning, idol worshippers. She get. So, my last thing is, mo notice pé àwọn èèyàn máa ń sọ pé 5 pillars ní Islam ní. But ẹ bá wà lórí TikTok, ẹ rí wípé Islam actually has 6 pillars. And the pillar number 6 of Islam is taqiyya and lying. Àwọn people yìí wọ́n mọ ìdà tó gbé sọ́wọ́. Wọ́n mọ sọ́ọ̀sọ́ gbé sọ́wọ́. King just opened his mouth right now to say, lakum dim, lakum yash. My religion to you, your religion to me. Aya tó ti abrogate. Aya tánà bí gbà kó tó get the army. We have Meccan revelation, we have Medina revelation. Aya tó ti parẹ́ tó ti fi Surah Al-Tawbah faktuluhum. Tí wọ́n ti parẹ́. That is Islam. Ẹ má jẹ́ káwọn Mùsùlùmí máa tàn yín. Gbogbo nǹkan tó ń ṣe yìí, it is part of their script, part of package one here. They will come to you peacefully. Alhamdulillah, Rabbi Alamin. Islam is peace. Islam is this. Ẹ jẹ́ kó di 40% in your nation. Ní gbádùn. Ẹ jẹ́ kó di 50% in your nation. Your country is gone. These people are the most entitled religious group of people. Tí mo meet láyé mi. Wọ́n wá sí UK. Wọ́n wá seek asylum. They will use the NHS. Later, wọ́n gbẹ́nu sókè. We want Sharia. Sharia for UK. Sharia call Maria ni. Anyway, tó bá fẹ́ Sharia, ká lọ create GoFundMe, ká ship ẹ lọ Afghanistan, kẹ́ lọ ṣe Sharia. Nonsense yín bẹ̀. Àkùráyé gba last 2 minutes mi. Thank you very much. Thank you. Host, this is another hadith. This is Sunnah Abi Dawud 4356. Okay. 1 minute, okay. Thank you very much. Only a man who turned back from Islam was brought to Abu Musa. He invited. He invited him to repent for 20 days or about so. Wọ́n ní kó yí padà, wọ́n fún ní ogún ọjọ́ pé kó fi yí padà. Muhammad then came and invited him to embrace Islam. Muhammad tún wá bá, wọ́n ní kó yí padà ṣé kó gba Islam padà. But he refused. Ó lóun ò ṣe sẹ́, wọn ò ṣẹgbẹ́ òkùnkùn yìí mọ́sẹ̀, ayé aláti bàjẹ́, wọn ò ṣe mọ́sẹ̀. So he was beheaded. Lẹ́yìn tó sọ bẹ́ẹ̀ tán bó ṣe mú àdá ni wọ́n bá bẹ́ orí aládẹ mú jẹ. So gbogbo irọ́ tí wọ́n ń pa ẹ̀ka gbé ẹ̀, aṣọ ti ṣí lójú eégún, òjò ti pa eégún lóde òde ò dá mọ́. Gbogbo kìíní àṣírí ti tú. Ẹ má jẹ́ ká tanra wa, anybody tó bá fẹ́ parọ́ kó lọ máa parọ́ ẹ̀ fúnra ẹ̀, àpòrọ̀ jẹun ó yàtọ̀ sí ajírọ́pa. Ẹ ṣé gan. Mo fẹ́ kí ẹ fi kíni kan ṣàkíyèsí pé bí ẹ ṣe lo táìmù yín tẹ́ pín láàrin ara yín, àwọn náà ní àǹfààní àti ṣe bẹ́ẹ̀ náà. Ẹ ti mú ara yín just me. Àwọn náà ní àǹfààní àti ṣe bẹ́ẹ̀ náà tó túmọ̀ sí pé a ní fi gbá kan bọ̀kan nínú. Ẹ ṣe fún àwọn kan tí a ti gbọ́ nǹkan tí a ti sọ. Ṣé Ramon ló kọ́kọ́ fẹ́
facing. So I'm actually another 10 minutes. Are you here to debunk the thing said? Oh yeah. I'm about to debunk it. So Yeah. the next 10 minutes, so you will stop by 10:39. Your time starts now. Okay, no problem. Sherry, ọdẹ tí yẹn wá di ṣolóṣó káàkiri gbogbo ayé tó máa claim pé òun wà educated olódo ayé ló máa jẹ́. Ẹ jọ ṣé èèyàn tí ó jẹ́ atheist ṣóun ló tún ṣe mùsùlùmí ni? Tó bá jẹ́ pé kò ń ṣe treason nípa àwọn people wá spy in the community. Ṣé ọ̀dẹ̀ tó ti ṣolóṣó tó bú ẹ̀ ti là tó jẹ́ fàyè ẹ̀ ti bàjẹ́ ẹ mọ̀ ó máa yòpònú gan. So an atheist actually they will use this law on an atheist. Ṣé atheist náà ni mùsùlùmí ni? Nǹkan tó fi ṣe pé ọ̀dẹ̀ ni ẹ, that's how foolish you are. Àtọ̀dẹ̀ rádaràdà tó sọ pé ayé ìyá àwọn ti bàjẹ́. Now ẹ máa gbọ́ gbogbo yẹn rà. Some atheists were brought to Ali and he burned them. Now ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo yẹn ẹ ní ká jọ fi ọpọlọ sí náà. Tó bá jẹ́ pé this law tó gbé wá ní pé ẹni tó bá fi Islam sílẹ̀ tí wọ́n pa, ẹ jọ̀ọ́ ṣé atheist náà fi Islam sílẹ̀ ni? Ṣé atheist fi Islam sílẹ̀? Ṣàní pé ṣe tí ìyá yín wá ti ṣòfò tẹ́tí ṣolóṣó káàkiri tẹ́ ní kankan tẹ́ fẹ́ ná mọ́ nígboro nítorí pé ẹ̀ níyà ẹ̀ náà kan fẹ́ ayé yín ti bàjẹ́ ẹ má máa gbé lórí Islam kọ́ ló kó bá yín Islam kọ́ go to school you no go school look how you are disgracing your grandmother here ayé ìyá ẹ ti bàjẹ́ now idiot rádaràda ẹ wá mú ó mú ilé wa ó wá mú níbi tí wọ́n ti sọ yín pé wọ́n lò nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ you did not read it very well that's your problem because you didn't go to school you are uneducated èmi àti àlè fi gápága so until you prove to me that these atheists are actually Muslims then you can have a deeper conversation with me as far as is an atheist that they are using the law for only for Allah is still right that these people actually came to spy so he is still right but you dumbass think an atheist is a Muslim so mo tún wá mú kankan wá ẹjọ́ gbogbo èèyàn èwo nínú wa ni ó fẹ́ ṣiṣẹ́ táwọn olórí burúkú bíi olóṣè Èkó àti olórí burúkú sickle cell tó máa wọlé láàárín òru kan tó máa wá jí gbogbo owó ẹ̀ tẹ́ máa fẹ́ kó fi ilẹ̀ ẹni pé olórí burúkú ni wọ́n fẹ́ kí àwọn èèyàn máa jalè wọ́n fẹ́ kọ́ yín tẹ́ kí máa jalè tẹ́ wà lórí repercussion now wọ́n tún wá sọ nǹkan gbogbo nǹkan tó ń sọ is just trying to promote evil in the society ní pé ẹni tó bá ń jalè káyé ẹ máa bàjẹ́ ẹ gbé láti ibẹ̀ yẹn jọ. ẹ ṣeun púpọ̀ kọ́lọ́ má ṣì wà lọ́nà àwa máa ń fìmọ̀ bọmọ wí ni nǹkan tí òye wọn ló ń béèrè àwòdẹ ṣàlàyé fún wa. àkọ́kọ́ àdìsí tó kàgbẹ̀rẹ̀ èmi ò ní bẹ́ẹ̀ nìkankan because it's not part of me kí n máa bóyá àwa máa fi ẹ̀kọ́ àfi bọmọ wí. ẹ wojú sẹ́yìn àdìsí tó gbé wá gbẹ̀yìn òun lélẹ́yìí tó sọ wípé ó ní anybody tó bá fi Islam sílẹ̀ ó ní kí wọ́n pa á. Ẹ wò nítòótọ́ wà bẹ́ẹ̀. Ó ní Ibn Abbas said, the messenger of Allah sallallahu alayhi wa sallam said, whoever changes his religion, kill him. Bọ́ ẹ mọ̀ pé báyìí sì ti bá ṣàlàyé ẹ̀ ní gbọ́n mi yé nǹkan tó kàn gan ẹ mọ̀ ẹ́pà àwọn ti gbé sókè ẹ wá wo topic nǹkan tó wà ń bẹ̀. The book of fighting. Eléyìí ìwé tó sọ̀rọ̀ nípa ogun. Ẹ ti rí ìwé tó sọ̀rọ̀ nípa ogun. Eléyìí sọ̀rọ̀ pé ní ojú ogun ẹnikẹ́ni tó bá sọ pé òun ti join tó apostate lójú ogun òun ló ń pè ní traitor gbogbo òfin ayé sọ pé tẹ́ bá lójú ogun ẹni tó bá sọ pé òun ti lọ join àwọn enemy òfin ayé ò ní kẹ́ filẹ̀ kódà ní military mo sọ pé a ní àwọn military law nínú Islam ní gbogbo àgbáláyé wọ́n máa ń pa traitor ni ṣé you understand nǹkan tó ń sọ nìyẹn àmọ́ ká ní pé kì í ṣojú ogun ńkọ́ ká ní pé kì í ṣe ojú ogun òun lélẹ́yìí. Ẹ wo bí báyìí. This is Quran chapter 4 verse 137. Only indeed those who have believed dájúdájú àwọn tó gbàgbọ́ then disbelieve tó wá padà dá láì gbàgbọ́ then believe tó tún wá do nígbàgbọ́ then disbelieve tó tún wá dá láì gbàgbọ́. Ká ní pé Islam bá ní kí wọ́n pa wọ́n ni kò ní sọ pé kó tún wá do nígbàgbọ́ again. Can you see that? Dájúdájú àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n padà dá láì gbàgbọ́ tó tún wá padà do nígbàgbọ́ again. Ká ní pé òfin yẹn bá sọ wípé kí wọ́n pa wọ́n wọn ní donígbàgbọ́ again ẹ̀yin ọmọ yìí ẹ farabalẹ̀ kẹ́kọ̀ọ́ tẹ́ bá ń tẹ̀lé ms ẹ̀yin náà ẹ kọ́pọ̀ yín ò ní jì ms gan ni mo fẹ́ gbóhùn ẹ̀ kọ́fìmì àti time kí n bá wí dáadáa ṣe understand and then increase in this bill ẹni ẹ wá tún di kèfèrí ó tún wá ń lékún nínú kèfèrí
kò ní kọ́ pa o, ó ní never will Allah forgive them nor will he guide them to a way. Ó ní Ọlọ́run ò ní fojú wọn, bákan náà kò ní fi ọ̀nà mọ̀ wọ́n. Ká ní pé Islam bá ní pé kí wọ́n pa ni, kò ní sọ pé kò ní fọ̀nà mọ̀ wọ́n. Ó ń lékúnnú àgbàgbọ́. This is another verse. Ibi tí mo kà ó wà ní Quran chapter 4 ní verse 137. Lára nǹkan tí ó sọ nìyẹn. Lára nǹkan tó sọ bákan náà, ó quote Quran chapter 4 ní verse 38. Ẹ̀yin èèyàn mi, ẹ gbé emotion sẹ́gbẹ̀ẹ́, ẹ já sọ̀rọ̀ nípa òfin ayé gan. Wọ́n ní as for the thief, tẹ́ ẹ bá ti mú olè, the male and the female, kò bá jọkùnrin kò bá jẹ obìnrin, amputate their hands. Ọwọ́ ẹ̀ ní kẹ́gẹ́ o, in recompense for what they hand, nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀. Ṣé nǹkan táwọn òbíkùn yìí sọ ní pé ó jẹ́ kó fi olè lẹ̀ kó lè máa pọ̀ sí ni? Ẹ̀yin èèyàn, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ wà ń bíbà yìí, ṣé ayé ti burú tó yẹn náà ni táwọn èèyàn agitate pé wọn ò gbúdọ̀ fìyà jolè? I could remember vividly nígbà tí mo wà lẹ́kọ̀ọ́, when I was in school, wọ́n mú olè ńlẹ̀ Yorùbá, wọ́n dáná sun, àwọn èèyàn donate petrol, wọ́n donate táyà mọ́tò, wọ́n donate igi tó sún. When I moved to Ibadan, wọ́n dáná sun olè. Islam ò ní kẹ́ dáná sun olè, ó ní ọwọ́ ẹ̀ ní kẹ́ gé. And eléyìí tún wá ní rulings ibẹ̀ ni wípé ẹ gbúdọ̀ wo nǹkan tó jí, and eléyìí nìkan tó ń pè ní àlàyé tó máa ṣàlàyé fún yín. Ó gbúdọ̀ wọ ní sub. Téèyàn bá jalè ní Islam, wọ́n ní kí wọ́n gé ọwọ́ ẹ̀. Ṣé nǹkan táwọn ọmọ yìí ń sọ ni pé wọ́n ìtọ́ bá ní kó gbówó èlé, okay, ó jẹ́ kó fún ní biscuit àti sweet ni. Ó yẹ kó fún olè ní biscuit àti sweet, àbí kó fún ní honorary degree. Kẹ́ bá lè mọ aburú táwọn pípọ̀ ìfẹ́ dálẹ̀ sílẹ̀ Yorùbá, wọ́n fẹ́ sọ àwọn ọmọdé ọmọkọ́mọ. Lára nǹkan tí àwọn ọmọ yìí sọ, ó kò tàdísì kan bákan náà. Mo ń gbé ogbò alẹ́ kankan nítorí mi ìráyè nǹkan tá fẹ́ ṣe pọ̀, ká fìmọ̀ bọ́mọ wí ká rẹ balẹ̀, nǹkan táwa ń ṣe nìyẹn. Ẹ wo àdísì tó kóòtù yìí, òun ló sọ pé wọ́n ní kó máa pa àwọn èèyàn kan. Ẹ farabalẹ̀ ẹ̀yin èèyàn mi o. Ẹ wo nǹkan tó kọ síbẹ̀, the book of fighting, òfin tó ń ṣàlàyé báwo lẹ́ ṣe ní ojú ogun. Another one tún lélẹ̀. Ẹ ti rí, ẹ wo ọtún wá gbé subtopics bẹ́ẹ̀. Wọ́n ní chapter, the one who unsheathed his sword and start to strike the people with it. Ẹni báwo lọ yẹ máa ṣe fún ẹni tó mú idà ẹ̀ jáde tó wá bẹ̀rẹ̀ sí ní máa pa àwọn èèyàn, òfin Ọlọ́run lé lórí. Ó yẹ wá wò. Ó ní it was narrated that Ali said, àgbà wá látọ̀dọ̀ Ali sọ wípé I heard the messenger of Allah sallallahu alayhi wa sallam, mo gbọ́ látọ̀dọ̀ ànábì ẹni tí kí àti ọ̀la ń bẹ fún, at the end of time, ó ní tó bá di òpin ayé, there will appear young people with foolish minds. Àwọn ọ̀dọ́ kan máa dìde lórí ilẹ̀, àwọn èèyàn burúkú ni wọ́n, ẹranko ni wọ́n. Their faith will not pass through their throats. Wọ́n máa claim pa àwọn onígbàgbọ́ bọ̀ ìgbàgbọ́ wọn ò dọ́dọ̀ Ọlọ́run ò gbàgbọ́ wọn. And they will go out of Islam. Àwọn eléyìí ò kì í ṣe Mùsùlùmí as an arrow goes through the target. Wọ́n jáde kúrò ní Islam bí ìgbà tá a bá fa arrow jáde. Wọ́n dẹ̀ máa claim pé Mùsùlùmí ni wọ́n. If you meet them, tẹ́ ẹ bá wá pàdé irú wọn lójú ogun, kò ń ṣe ẹni tó fi Islam lẹ̀ o. Ṣé mọ̀ pé àwọn èèyàn kan tó jẹ́ àwọn eléyìí àwọn tá à ń pè ní bandit lẹ́yìn, àwọn tó ń pè ní terrorist lẹ́yìn, tó kàn máa wọnú ìlú tó máa lọ máa pa àwọn èèyàn. If you meet them, tẹ́ ẹ bá pàdé wọn lójú ogun, nítorí nǹkan tá a kà lókè ní pé book of fighting, ó ní kill them, ẹ pa wọn. Ṣé tẹ́ ẹ bá pàdé àwọn Boko Haram ní bí àwọn military Nàìjíríà lọ pàdé wọn, ó jẹ́ kó máa fún wọn sweet ni, ó yẹ kó máa fún wọn biscuit ni, àbí kí ló ń ṣèyàn ọmọ ìkẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́. For killing them we bring the word to the one who killed them on the day of it. Ẹni tó bá pa irú àwọn èèyàn báyẹn, àwọn tó ń jíyàn gbé, àwọn tó ń pa àwọn èèyàn, ẹ̀san tá a máa sọ fún onítọ̀hún, òun ni yóò tún gbaládá lọ́dọ̀ Ọlọ́run. Ẹni tí ẹ sọ pé kó fi àwọn bandits lẹ̀ ní, ṣe bẹ́ẹ̀ ní Muslim ni wọ́n, ṣe yẹ́ ẹ̀sán tó bá mú wọn kíkọ́ pa, ẹ̀dẹ̀ tún bínú. Ó dáa, ẹ wá wà nú àlùkò yìí à. Ó mọ̀ pé ó pọ̀ nílẹ̀ bó nǹkan tẹ̀ ń sọ pátá kò tó wà. Láfi ní ẹ gbé gẹ̀ẹ́sì, ẹni tó bá bí da nínú yín kó wá gbé gẹ̀ẹ́sì. Quran chapter tó kà Quran chapter 2. Quran chapter 5 verse 33. Òun ni oṣù ọ̀nà ilé in 2 minutes ni. 29, say 39, okay. Go on. Only indeed, dájúdájú, the penalty for those who wage war against Allah and his messenger and strive upon the earth to cause corruption. Dájúdájú, òfin tó wà fún àwọn èèyàn tí wọ́n bá ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ bí àwọn bandit, àwọn amúrọ̀bà, àwọn tó ń ṣe ìbàjẹ́ yẹn. Ẹ ti rí, is not but they be killed. Òfin tẹ́ ẹ bá ti mọ àwọn bandit, àwọn kidnappers nínú Islam, òun ni pé kó pa or crucified, or that their hand and feet be cut off opposite side, or that be exiled from the land. This is for them a disgrace. Gbogbo ẹni tó bá ń ṣe bandit tó ń da àlàáfíà ìlú láàmú, òfin Islam òun ni pé kí wọ́n pa wọ́n. Àmọ́ torí tẹ̀mí tí ó tó, àwọn èèyàn mi mọ̀ pé ó pọ̀ ńlẹ̀, just mi ò kéré rárá.
ṣe understand ìmọ̀ yàtọ̀ sí àìmọ̀ kan mo wá fẹ́ kó tí àyà kan fún yín fún gbẹ̀rẹ̀ torí ẹ̀ bá fẹ́ pé nínú yín tí ò ń ṣe òmùgọ̀ fan ibi tí mo fẹ́ ká wà ní Quran chapter 2 ní verse 190 ẹ̀wọ̀n nǹkan tó wà ń bẹ̀ gbogbo mùsùlùmí lẹ́yìn bá wí ó ní fight in the way of Allah those who fight against you ẹ bá wọn jà àwọn tó gbógun ti ẹ̀yin mùsùlùmí but do not transgress ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́dọ̀ kọjá àlà. Indeed, Allah does not like transgressors. Ẹni tó bá gbógun tẹ̀yin mùsùlùmí ẹ bá jà. Mùsùlùmí tó wá ní ẹ gbọ́dọ̀ kọjá àlà lára àwọn ẹni tí ò bá yín jà ẹ gbọ́dọ̀ bá wí onítàn jà. Láfi ní kẹ́ farabalẹ̀ kẹ́ wá kọ́mọ̀ kẹ́ yé máa ṣe bí rádaràdá gédégédé bí ẹ̀rọ orí ìrẹsì. Nínú àwa àti yín ta lọmọlúwàbí ẹ wo kọ́ tó sọra wọn. Tẹ́ bá tiẹ̀ fẹ́ pín àwọn èèyàn á rí example lára yín ẹ ń ṣe gédégédé rádaràdá káàkiri ẹ bá yí àwọn ọmọ jẹ́ fáwọn òbí wọn ẹ jẹ́ kó wúlò fún wọn. ẹ ṣé gan, thank you so much. mo mú ti ẹ ṣé gan 39 ni ó ti pé ẹ ṣé good. I think I'm not gonna judge. I'm just gonna let the host. I'm just gonna let the crowd hear for them. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé èmi iṣẹ́ tèmi ni pé kémi máa fọbalẹ̀ akọ́mọlẹ́kọ̀ọ́ ajágbémọ́ mùsùlùmí of Yorùbá land. Mo fẹ́ káwọn èèyàn kọ́ mọ̀ pé ẹ̀sìn Islam it is all about fighting. Ẹ gbọ́ tí Sheikh Oyanshi sọ lẹ́ẹ̀kan yìí pé Islam is always on fighting. Sorry, this topic we end will go for 7 minutes. So it starts from 9. That will be 47, please. Ìgbà wo ni ma stop? How many minutes left fún mi yẹn? 7:47. That is not up to 10 minutes now. 7 minutes. 7 minutes. I can go down. All right. So in that case, mo fẹ́ kẹ́ ẹ kọ́ mọ̀ bí ẹ̀sìn Islam is all about fighting. So gbogbo èyí tí wọ́n sọ yẹn ẹni táwọn mùsùlùmí bá sọ pé òfin fẹ́ni tó bá jalè ẹni tó bá ṣe kíní kan ẹ fún wa ní òfin wípé ẹni tó bá jalè o kàn máa gé ní ọwọ́ kò sí. So wọ́n kàn máa tẹ́ bá ń wo title yẹn irọ́ lásán ni wo title yẹn. So kẹ́lẹ̀ ọkọ̀ mọ̀ pé ẹ̀sìn Islam is all about fighting. Máa kọ́ lọ sí Sahih Buhari 25. Then after that a lọ síbi tí Muhammadu fún ara ẹ̀ ti gé ọwọ́ ẹni tó jí ẹyin. So ẹ̀yin tèmi mo kàn ní kí n kàn máa fi lè ká máa fi address ara wa. So Sahih Buhari 25 ó ní narrated Ibn Umar. wọ́n ṣàlàyé pé Allah's messenger said, Muhammadu wípé I have been ordered by Allah to fight against the people until they testify that none has a right to be worshipped but Allah. jẹ́jẹ́ lọ́wọ́n lẹ́lẹ́ni jókòó Muhammadu láti ṣìgìdì Allah ti pa àwọn láṣẹ kóun máa bá wọn jà títí tí wọ́n á fi gbà pé ṣìgìdì Allah nìkan ló tó sìn. And that Muhammad is Allah's messenger. Kí wọ́n dẹ̀ tún gbà pé òun Muhammadu òjíṣẹ́ lòun láì And offer prayers perfectly. Kí wọ́n dẹ̀ máa bọ́ ṣìgìdì Allah kó máa forí balẹ̀. Give obligatory charity. Kí wọ́n máa san owó kó máa ṣètọrẹ àánú. So if they perform that, tí wọ́n bá ti ń ṣe gbogbo eléyìí, then they have saved their lives and property from me. Muhammadu lóhun ò ní pa wọn, wọn ò ní ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀, wọn ò ní gba nǹkan ní wọn olórí. Except for Islamic law. Àyàfi tó bá jẹ́ ti òfin. Mo fẹ́ kí ibi kó yé yín. Muhammadu ní àṣẹ tí wọ́n pa òun pé kóun máa gbógun tiyàn, kóun máa pa èèyàn kiri, tó máa fi di mùsùlùmí, tó máa sọ pé la ilaha illallah. Tẹ́ bá ti ṣe yẹn, mi ò ní pa yín mọ́. Ó wá ní except for Islamic law. Kí ni Islamic law yẹn? Sharia law. Mo tún wá lè pa yín o tẹ́ bá tako Islamic law which is Sharia law. This thing is common sense. So ẹ má jẹ́ káwọn kan máa parọ́ fún yín. Kí wá ní àwọn òfin inú ẹ̀ láti mú jáde. Ó wá ti wá Muhammadu ti gbógun tiẹ̀ ó ti di mùsùlùmí. Ó tún wá fẹ́ pé mùsùlùmí yẹn ò ṣe mọ́. Ó máa pa Muhammadu máa tún pa ẹ́. Òfin Islam ní pé kàn pa ẹ́. Ó jalè ó ti di mùsùlùmí tó wá jalè wọ́n á pa ẹ́. Anything any small thing wọ́n á pa ẹ́. So ẹ ká lọ sí Sahih Muslim 16878. Only Abu Huraira reported Allah messenger as saying, Ọtí Muhammadu wípé let there be cause of Allah upon the thief who steals an egg. Allah àti Muhammadu tún ṣépè fún olè tó jí ẹyin, ayé Allah ti bàjẹ́ sẹ́. And his hand is cut off. Muhammadu dẹ̀ gé ọwọ́ olè tó jí ẹyin and steals a rope. Àti olè tó jí okùn Muhammadu tún gé ọwọ́, and his hand is cut off. Wọ́n dẹ̀ gé ọwọ́ olè tó jí okùn àti. Tẹ́ bá wò lẹ́ẹ̀kan ẹ rí pọ́mọ ẹrú yẹn gbé Kùránì kan jáde wípé àwọn tó bá gbàgbọ́ tó tún ṣàì gbàgbọ́ tó tún wá gbàgbọ́ tó tún wá ṣàì gbàgbọ́ Allah náà wọn ò ní dáríjì wọn tálá bá náà wọn ò ní dáríjì wọn kí lófin tá Allah ní kàn ṣe ẹ̀pá ni. So this is common sense. Ẹ má jẹ́ kí àwọn amukumẹ́kọ kan tí wọn ò mọ nǹkan kan tó kàn jẹ́ pé bọ́n ṣe fẹ́ rí owó ni wọ́n wà after àwọn Fúlàní tí wọn kì í ṣe ọmọ kóòtù òjíire kan á máa parọ́ fún èèyàn ọmọ Yorùbá remain the most educated tribe in Africa. So ẹ lọ máa ka àwọn kinní fún ara yín
àwọn aráabí yìí òfegè irọ́ lásán wọ́n kàn fẹ́ wá fi ẹ̀sìn Islam kan fi jẹ gàba lé wa lórí. Ẹ ká lọ sí Súnà Abu Dawud 2671 ká gbọ́ nǹkan tí ó sọ torí mi mọ àkókò tí ẹ fún mi but iṣẹ́ tèmi bí pé kémi wá explain kí n wá tú àṣírí Islam ẹ̀yin èèyàn kẹ́jẹ́ lọ́ka fún ara yín. Ó ní narrated Aisha. Ṣàlàyé pé no woman of Banu Qurayza was unalive except one. Kò sí obìnrin Banu Qurayza kan tí wọ́n pa àyàfi ẹyọ kan. She was with me talking and laughing on her back and belly. Olóbìnrin yẹn ń bẹ pẹ̀lú òun ń ṣeré ó dẹ̀ ń dọ̀wẹ́kẹ̀ wọ́n jọ ń gbádùn pọ̀. While the messenger of Allah was unaliving her people with his words. Muhammadu dẹ̀ mú idà ó dẹ̀ ń pa ọgọ́rùn-ún lẹ́gbẹ̀ẹ́gbẹ̀. Ibi tá a kà yìí lásán ẹ̀yin èèyàn lọ kà ẹgbà Islam mi ẹgbà Islam lásán ni àwọn tí Muhammadu pa níbi tí mo sọ they are over 900. Ká tún kúrò ń bẹ̀ ẹ̀yẹ ká tún lọ sí Sọ̀hí Buhari 610 ẹ má waste time ṣẹ́gẹ́tẹ̀ lọ́ máa ka àwọn kinní fún ara yín ẹ má máa jẹ́ kí àwọn àpọ̀dà tó wọ́n kàn máa parọ́ fún yín ẹ má gbàgbé pé tẹ̀kíyà ká parọ́ nínú Islam ló wà wọ́n dẹ̀ ṣe máa parọ́ yẹn lọ nìyẹn mo máa gbé ẹ̀rí yẹn jáde kẹ́ ẹ lè mọ̀ pé àwọn ẹni irọ́ ni wọ́n wáyé wọ́n wá pa. Ó ní narrated Hamid. Anas ń ṣàlàyé pé whenever the prophet went out with us to fight in the cause of Allah against any nation. Nígbàkúgbà tí Muhammadu bá ti jáde pẹ̀lú àwọn tó wọ́n fẹ́ lọ jà pẹ̀lú ìlú kí. He never allowed us to attack till morning. Muhammadu ní jẹ́ káwọn ṣe ìkọlù àyàfi tílẹ̀ bá mọ́. He would wait and see. Muhammadu máa dúró á máa wòye. If he had hand. Tí Muhammadu bá gbọ́ tí wọ́n pè irun nínú ìlú yẹn. He would postpone the attack. Muhammadu kò ní ṣe ìkọlù yẹn ó máa dákọlù dúró. And if he did not hear hard hand. Tí Muhammadu bá gbọ́ kí wọ́n pè irun. He would attack them. Muhammadu ó máa sọ̀lú yẹn dáwọ́ á padà. Kí ló yẹ tó ṣe pa wọ́n torí pé wọn kì í ṣe Mùsùlùmí. We reached Kaaba at night. Láti wọ́n dé Kaaba lálẹ́. And in the morning when he did not hear hard hand for the prayer. Nígbà tí Muhammadu gbọ́ kí wọ́n pè irun. The prophet rode and I rode behind Abu Talha. Muhammadu bá gun ẹṣin àbí kẹ́tẹ́kẹ́tẹ́ ó bá ń sáré lọ aláyé náà bá ń and my foot was touching that of the prophet. Ẹsẹ̀ wọn kanra wọn. In the inhabitants of Kaaba came out with their baskets and spears. Wọ́n jáde pẹ̀lú apẹ̀rẹ̀ lọ́wọ́ àti nǹkan tó fi ń gbọ́n kan lóko. When they saw the prophet. Nígbà tí wọ́n rí Muhammadu. They shouted, Muhammad by Allah, Muhammad and his army. Muhammadu apààyàn ṣègidì èèyàn ṣègidì aláìrè pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀. When Allah's messenger saw them, he said, nígbà tí Muhammadu rí wọn pariwo pé Allah Akbar, Kaaba is ruined. Bí Muhammadu ṣe pariwo Allahu Akbar ó pariwo tẹ́ bá ti gbọ́ Allahu Akbar èèyàn wa ẹ̀yà àwọn fẹ́ pààyàn nínú òyìnbó yẹ kò sọ́mọ náà tán bí dáa kó pariwo Allahu Akbar níta wọn ò bí dáa àwọn èèyàn máa jápa ni torí pé orúkọ yẹn orúkọ ọkú ni wọ́n fẹ́ kí a máa bá ikú rìn a bá ń gbọ́ ikú ń bọ̀ mọ́ rìn ọmọ òfurá wọ́n ti fẹ́ ká use mọ́ ikú yẹn. má kúrò bẹ́ẹ̀ ká tán. tó bá yìí di time ẹ kó gbé jáde kó wá kà. ms ẹ tẹ̀lé lọ kí ó sì bá wa reset time wa ms ẹ pọ̀ sí reset time wa time ti pé na o. ẹ bá wa reset ẹ reset time yẹn next time tí bá ti ń sọ̀rọ̀ ó máa dákẹ́ ìgbẹ́ kó interject. one house please. Sẹ́mu ló yẹ kẹ́ stop sẹ́mu ẹ̀ṣẹ̀ ló ń sin ní ẹni sùúrù. Fear Allah, you know better because you've been here for long. You know better. You understand? Just give your time. In fact, he had anything. No. He had less than 1 minute already. We know these things. He had it already. He's done with his talks. Carton, no worries. Be the thing there your own side. You go car for him. Go love far. Oh yeah, you know what he's doing. Fine, he's lying. He's saying this. You know from your own mind. You know how to. Your time will come. Why the rush? Any suru? Because people go after. I remember at least I can still spend another 1 hour here. Just chill, relax. Hey, Joe, we needed that time, but I say format 10 minutes. I'll give you last. I'll give you last. Now, one house, please. Man, it's time, but can you just full time? For the sake of progress, we have to go. I'll give you 4 more minutes.
Host, ẹ má bínú akọyin níṣẹ́ I wasn't here when you made that law. host. Ghost, I wasn't here when you made that law. I feel I went to pray. I wasn't here when you made that law. If I was here, I wouldn't have talked. No, I'm serious. I wasn't here when you made that law. Stop talking and ẹ fún wa ní complete time ẹ jọ. I wasn't here when you made that law. I wasn't here. It's okay. Why will you reset? Why will you reset time? Share your time, interject in your knee. Only Fiala. gbàgbé No. Say by he said, wallahi. gbàgbé One out. You were not. Continue. Like you were not here. On the not your phone. That's an excuse from your side. We never knew if you're right or if you're saying it or not. But to buy watch, at least Justin was here, Ramon was here, and they kept quiet. They hear everything they're saying. All the things want to interject, they know, but they never kept quiet. Oh, she at the reset for that you were here, but prayer was on the phone. That's an excuse from your own side. So Ejo, let's do 5 minutes, Ejo. Charlie, 5 minutes. Mr. Mufeka proceed. 5 minutes. And host, I would like to respond to some claims after Otebale for time as well. I manage 5 minutes. Yeah, I manage it. Man, bitch, shut the fuck up. So tell your mom and your dirty Allah to shut the F up. Emma see me, Ramon. Only bitch, shut the F up. Ramon, tell your mom, your Allah, and your Muhammad to shut the F up. Matasini, me besoro. Thank you. Mr. Rahman. Host, ẹwẹ́ tó bá ti interject, ẹ change òfin kọ́ drop ẹni so that kò ní rough, ẹ jọ. In fact, that was what I did. Bí ìgbà ó jẹ́ ẹ jọ. But mo pe ọ̀rọ̀ nflow lọ ní ẹ jọ. 5 minutes and we are go. Then from this moment henceforth, ṣé gbogbo afaramọ́ dropping, forever dropping, you're not coming back if you interject. Do we all agree? Yes, we agree. Do we all agree, ẹ jọ? Definitely, no problem. Are we good? Fine. Now, 5 minutes. We'll start yes. Sure, good. It will end on 56. Please, let's go. All right. So, bí mo ṣe ń sọ lọ, ẹ̀yin èèyàn wa, anything tẹ́ bá ti gbọ́ lẹ́nu àwọn Mùsùlùmí, irọ́ ló ń pa fún yín. Ẹ lọ ka gbogbo ẹ̀ fún ara yín. Ẹ ò nídìí àfáà kankan láti interpret anything. Ó ti wà nínú ìwé wọn. So, Quran chapter 3 verse 28, mo wá lọ sí Tafsir Ibn Kathir kí nǹkan ra yọ ibi tí mo fẹ́ kà jáde ńbẹ̀. Òun ni, ó ní, ẹ máa gbọ́, ó ní, in this case, the believers are not allowed to show friendship to the disbelievers outwardly. Wọ́n ní kò sí àyè fún àwọn Muslim kí wọ́n bá wọn aláìgbàgbọ́ ṣe ọ̀rẹ́ dénúdénú. But never inwardly. Àmọ́ wọ́n lè bá wọn ṣe ọ̀rẹ́ kọ́ tutọ́ dúdú kọ́ máa tún fún síta. For instance, Al-Bukhari recorded that Abu Dawud said, bí àpẹẹrẹ Buhari ṣàlàyé pé Abu Dawud wípé, we smile in the face of some people. Wọ́n ní àwọn á máa rẹ́rìn lójú àwọn tí wọ́n ṣe Ìsìlámù. Although our hearts cause them. Àmọ́ nínú àwọn gbé wọn ṣépè ní àwèrè kò ṣe Ìsìlámù. Al-Bukhari recorded that the takiya is allowed on the day of resurrection. Wọ́n ní nínú Ìsìlámù kí wọ́n máa parọ́ irọ́ ojúkorojú wọn ló wà àyè gbà títí tó máa fi dọjọ́ ọkú táyé wọn fi máa bàjẹ́ gẹ́gẹ́ bí Allah. So anything tẹ́ bá ti gbọ́ anybody tẹ́ bá ti pera ẹ̀ Mùsùlùmí ẹ lọ verify ẹ̀ irọ́ ló pa. So, if you have Al-Tabari volume 9, page 31, Muslims drag Muhammad as thief. Àwọn òṣìlámù Muslim wọ́n wọ́ Muhammadu ní wọ̀kúwọ̀ gẹ́gẹ́ bí olè. They raided us in our settlement. Àwọn Muhammadu lọ jigunjalè níbi táwọn yẹn fi ṣe. Though we were men who retaliated. Àwọn ọkùnrin wà tí wọ́n sọ ogun bí àkànbí ọlọ́gbà. This is the end of Abu Wajah report. Ibi ni Abu Wajah parí ìròyìn tiẹ̀ sí. To return to the report of Amir bin Shuaib. Ká padà sí ìròyìn Amir bin Shuaib. After the messenger of Allah had completed the return of the captives of Unayya to their families. Nígbà tí Muhammadu lọ dáwọn ẹ̀rọ kan padà fún àwọn mọ̀lẹ́bí Unayya. He rode away and the people followed him. Wọ́n bá ń lé Muhammadu máa ń kígbe olè. Saying, wọ́n wí pé olè. Oh, messenger of Allah. Muhammadu òjíṣẹ́ Allah olè. Divide our booty of camels and small cattle among us. Fún wa ní tiwa tá a lọ jí. Until they forced him back against a tree. Nígbà tí wọ́n gbá Muhammadu wọ́n bá fẹ̀yìn ìta gbà. And his mantle was pulled away from him. Wọ́n bá já Muhammadu sí o, Muhammadu bá ń bẹ̀ wọ́n bá ń kígbe ó bá ń ké pé. So láti bẹ̀ ẹ ká tún lọ sí ibi tí àwọn àlùjọ̀nù tí wọ́n ti dó ìdí Muhammadu tí wọ́n ti fa ìdí ẹ̀ ya. Abdullah related. Ṣàlàyé pé. The messenger of Allah sent for me. Muhammadu ní kí wọ́n pe Abdullah wá. So we set out until we reached such and such a place. Wọ́n bá jáde wọ́n gbéra wọ́n lọ. And he traced the line for me. Ó bá yàlà fún Abdullah. And told me.
ó sọ fún pé. Stay between the two edges of this line. Don't go outside of it. tó o bá jáde nínú làyí kó pa ẹ́ ni o. If you stay out, if you go outside of it, it is over for you. tó o bá jáde ikú ti pa ẹ́. Abdullah said, and so I stayed there. Abdullah bá dúró síbẹ̀. Then the messenger of Allah went off a stone's throw away or a little Muhammadu farther. bá gbéra ó bá tẹ̀síwájú gbéra sọ. Then he, Abdullah, mentioned a group of male members àwọn àlùjọ̀nnú yẹn ọkùnrin ni wọ́n who looked like the Zoot people. wọ́n dàbí Pakistan kò jọ India ló bá wá. As Awon said, with no clothes on them. ó ní wọn wọṣọ gbàngbà wọn. But I did not see their genitals. ó lóun ò gbójú sílẹ̀ kó ń wo gbàngbà wọn. They are tall and scrawny. ó ní wọ́n sì gbọ́lẹ̀ wọn fún And they came. ó ní wọ́n bá yadé. And started to ride the messenger of Allah. wọ́n bá fa ìtọ́ sí Muhammadu nídìí wọ́n bá ń tokó bọ̀ Muhammadu nídìí wọ́n ń dó Muhammadu. And the prophet of Allah began to recite to them. àwọn kan ń tokó bọ̀ lédi Muhammadu wọn ṣe yá àlá yàrá ti fi. And they started to move closer and lean around me. wí báyìí sàlẹ̀ fún Muhammadu bá fọwọ́ lọ síbi tá Abdullahi wà. And get in my way. ó ti dọ́dọ̀ Abdullahi tán. And I become intensely terrified of them. pìtìpìtì bá Abdullahi àti ìmọ̀ọ́nìlẹ̀ àti Sharafa dín lẹ́nu wíwọ́ gbogbo wọn bá jókòó Sharafa ní lẹ́nu wíwọ́ ìmọ̀ọ́mọ̀ fa gbogbo wọn Sulaiman Farouk àti Olú wọn bá jókòó pìtìpìtì ti bá wọn. And when the morning light broke, ẹ̀mí àlọ́rin náà bá ń kí gbà tílẹ̀ mọ́ pé wọ́n ti fàdí mọ́. they began to go away. àwọn àlùjọ ní ìbá ń lọ lẹ́yẹ kankan fi. Then the messenger of Allah came back exhausted and in pain. gbà tí Muhammadu ti rí ẹ Muhammadu gbogbo díẹ̀ ti ya ẹ̀jẹ̀ ikú. Practically in pain. ó ti rí wọ́n ti fàdí Muhammadu ya. From how they had ridden him. nípa bí wọ́n ṣe dó Muhammadu. He said, Muhammadu wípé. indeed I am exhausted. ó ti rẹ̀ mí wọ́n ti dó mi pa wọ́n ti dó Muhammadu pa. Then the messenger of Allah Muhammadu òjíṣẹ́ Allah put his head in my lap. ó bá gbórílé tán Abdullahi. And the scrawny ones came with tall white garments on. Puff Daddy party ó bá tún délẹ̀ kan sí. But the messenger of Allah had fallen asleep. nígbà tí Muhammadu rí wọn Muhammadu bá dákú. And I became intensely terrified of them than I was before. bá mú ìmọ̀ọ́nìlẹ̀ ó bá bá Sharafa dín lẹ́nu wíwọ́ amúbíyá tọ́ílẹ̀tì Ògbómọ̀ṣọ́ Sulaiman Farouk àti Olúwo wọn bá ń gbọ̀n àwọn Sálàfí. tẹ́ bá gbọ́ nǹkan tí arákùnrin kan sọ nínú wọn lẹ́ẹ̀kan ló kà nípa pé atheist tẹ́ bá ń gbọ́ ńgbà tá à ń ka sharia law a sọ fún yín pé sharia law nínú sharia law yẹn atheism is death by beheading tí o bá ti gbà nǹkan tẹ́ bá wá ka àdìtì yẹn désàlẹ̀ ẹ̀ tún wá rí ń bẹ̀ wípé àwọn ẹni yẹn mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ kan tó sọ pé àwọn ò ṣe nǹkan kan mọ́ kan tó di atheist nígbà tó wá désàlẹ̀ ó ní ẹni tó bá fi Islam lẹ̀ kan ṣe kí ni kí wọ́n pa ẹ ṣé gan. A máa tún tẹ̀síwájú náà ni ó dà pé ọ̀rọ̀ náà ti yẹ gbogbo àti gbọ́ra yìí. Lákọ̀ọ́kọ́ nǹkan tí mo kàn máa jẹ́ kí a mọ̀ ni pé gbogbo náà state point wa náà ni ẹni tó bá rí pé nǹkan tó sọ yìí kò rí bẹ́ẹ̀ à á dáhùn sí mo rí mo gbọ́ tí mo gbọ́ táwọn náà sọ owó dẹ̀ yí gbogbo wa tàwọn àbí ó yí wa tàwọn ní comment section. Over to the second side, to the other side of the debate, or should I say argument. Just me, are you starting or someone else should pick up? Then Joe, go on. Mm-hmm. All right. So ẹjọ èmi máa bẹ̀rẹ̀ ẹjọ ẹgbẹ́ just ẹjọ ìbẹ̀rẹ̀ ẹjọ lẹ́tà ṣe kankan. Okay, it's okay. Please don't forget the rules. Interject. No problem. No. You can talk when your people are talking. You are for them. It's normal. No. Am I question you? Once it's your time, your people can talk, but opposition cannot say a word. Opposition cannot say a word until your time lapse. Anybody that says a word is going down. Anybody. Except Michelle Yorami, but anybody that's well is going down. So that's the point. So we are going now on another 7 minutes. If you remember very well. So on another 7 minutes, just me. 7 minutes we start now, and just measure for me 30 seconds. And mo fẹ́ tẹ̀mẹ̀ lo 58 kẹ́ tó bẹ̀rẹ̀ kó lè end ní 9:06. Or 9:06, 9:06. That be like 7 to 8 minutes. Ó yẹ yín 9:06. So ẹjọ́ tẹ́ bá ṣe ń sọ̀rọ̀ lọ ẹ máa fi iye sí àkókò yẹn ó sì yẹ yín kalẹ̀ to round up. Come on, you have few seconds to round up a bit, but if you understand me better, torí à lo street timer. So your time will start by 8:58. You still have a few more seconds to go. So for now, everybody, I hope in the comment section, power tap. Your time starts now. Thank you. 7 minutes. Ẹjọ́ ẹgbẹ́ mi ti bí screen ẹjọ́ host ẹjọ́ ẹgbẹ́ mi ti bí screen. Now ọ̀dẹ̀ yẹn sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan fẹ́ gbé nílùú òyìnbó tó wá sọ aláwa gbọ́ ọmọ abẹ́rù
Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. None of them is actually afraid. So, all there. O kò gbé ìlú, o kò wà ní ìlú òyìnbó ni, o ò mọ kankan, mo kó lé torí ẹni ọdẹ. Ìlú òyìnbó lèmi wá yìí orí. Allahu Akbar. Allahu Akbar. Mi ò rí ìyàn kankan tó ń sá lọ ọ̀dẹ̀ òkùnrin. Just may continue to fi padà sílé jàre ẹjọ́ torí Ọlọ́run. ẹ ṣe púpọ̀ jàre kọ́lọ́ má ṣe wá lágọ̀ ọmọ ẹgọ́ ní ó máa kù ikú wọn náà ló máa pa tí ò bá ń ṣàgọ̀. Àkọ́kọ́ nǹkan tí àwọn pípù ìka ẹ máa rí pé picture ni wọ́n ń gbé wá picture wọn wọ website wọ́n ń gbé picture wá ẹ wo nǹkan tó wà lójú screen yìí ẹ̀yin olóríire ṣe ń gbọ́ ẹ̀yin tó rí yín pé ẹ wo nǹkan tó kà tán sìn Al-Tabari volume 9 page 31 Al-Tabari volume 9 page 31 ẹ bè lọ́wọ́ ọmọ ms yìí nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ mo rí pé òun ẹ̀ ń gbọ̀n òun ẹ̀ gbúdọ̀ gbọ̀n ni ibo ló ti rí ètò nǹka yìí Al-Tabari volume 9 page 31 ẹ jẹ́ á lọ wò ó ká lọ ṣàṣẹ online nígbà tí mo type Al-Tabari volume 9 page 31 nǹkan tó gbé wá lélẹ̀ kò gbé nǹkan kan tó jọmọ́ bẹ̀ wá níbo ló ti rí nǹkan tó ń kà yẹn wọ́n ní if you are referring to a different volume such as volume 31 ẹ wo kò gbé nǹkan kan tó jọmọ́ nǹkan tó kà yẹn wá wọ́n pè ọkọ ní reference tó bá reference túmọ̀ pé gbogbo wa lè ní access sí nǹkan tó kà ms níbo ló ti rí tó bá yẹ pé àwọn òpònú làwọn tó ń tẹ̀lé àwọn ọmọ bẹ́ẹ̀ ni ẹjọ́ kọ́ ẹjọ́ ṣeun kó respond ẹ bá mi stop time mi kó respond níbo ló ti rí a fẹ́ gbé jáde. torí mi ò fẹ́ interruption use your time. ẹjọ́ ẹ bá mi stop time tó dẹ̀ kó respond ibi tó ti rí kí n lè gbé jáde. go on just go on that will be a question for his next. no I will not àwọn kódodo la wá ṣe ń bì báyìí òun sọ kódodo lòun mú wá nǹkan tó kà tó gbé picture jáde yẹn ká lè mọ̀ páwa la parọ́ kó bá a gbé jáde not picture níbo la ti máa rí reference ẹ̀ ms open mic yẹ ó yá. ṣẹ́nu táìmù ni mo ti ń lò yìí. má wọ ìṣáàṣì mic yẹ ṣẹ́nu táìmù ẹ̀ mo ti ń lò. èmi mo ní ó da táìmù mi ní. so simple ẹ lọ download ẹ̀yin èèyàn tẹ́ ẹ wà ní comment section just download Al-Tabari kẹ́lẹ́ wá lọ download volume 9 ẹ lọ sí page 31. fi hàn wọ́n jẹ́ kọ́ rí nà. àlàyé mú ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe báyìí náà. Come on, shut your dirty mouth. Kí ló ń tún ẹsẹ̀ kan ní ọjọ́ ẹni tí àbí question ti sọ̀rọ̀. ẹ má kí ni ìdáhùn. ẹni tí àbí question ti sọ̀rọ̀ o. ẹni tí àbí question ti sọ̀rọ̀ host. ẹ bá mi block olóṣù. This is why I said we should keep our time. ẹ drop ẹ. ẹ dúró náà bọ́dá mi ẹ dúró. This is why I said we should keep our time to ourselves. That every question will be answered after every kini. How easy fún wa láti ní kíní easily. When he was talking, hold on. When he was talking, you know that Al-Tabari was not there. You did not interrupt it because you know you will have your time. So that was ẹ jẹ́ kí kíní yẹn kálẹ̀ fi kíní yìí sìn ẹ fi round up ọ̀rọ̀ yín ni. Okay o, ó sọ kọ báyìí o. Next thing, other react. Mo mọ̀ kó máa dàrú mo ṣe ní pé no. Mo mọ̀ kó máa dàrú. I know it will be rough. Ṣé mo lè sọ̀rọ̀ báyìí? Please, I will restart your time from the beginning. Ẹgbọ́n mi náà ẹ kọ́kọ́ gbọ́ mi ṣe ń gbọ́. Ṣé yé mi tẹ̀ ń wo yìí kí n just mi yìí? Gbogbo ọmọ tó wọ́n ń báyìí intellectually mi kì í ṣẹgbẹ́ wọn. I'm a researcher, ṣe understand? Okay. Intellectually mi ṣẹgbẹ́ wọn. So ó dín mi kù púpọ̀ kí n máa sọ̀rọ̀ kọ́ máa sọ fallacy kí n dè máa sọ̀rọ̀. Kódà àwọn ẹ̀gbọ́n mi ti ń pè pé àwọn idiot ni mò ń bá sọ̀rọ̀ bí báyìí. Ṣé understand? Ìyàwó mi gan sọ pé àwọn ni mò ń bá sọ̀rọ̀ bí báyìí. Intellectually ṣe mo ní kí yẹn máa ṣúlẹ̀ kan. Now nǹkan tó sọ kálákọ̀ máa sọ̀rọ̀ lọ́rọ̀jọ́ lọ bí ẹyẹ ìbákà nǹkan tó gbé jáde tó kalẹ̀ kan níbo láti rí ẹ bá ń ṣí máìkì ẹ kó dáhùn question ká ṣe lẹ́yọ kọ̀ọ̀kan ká máa fi kí n just ẹ má bínú host òfin tẹ fílẹ̀ lélẹ̀ sà. No, ẹ máa gbọ́ Ramon, you can talk. Ṣẹ́rí tí a bá ní purọ́ fúnra wa dropping olóṣèlú is not my big deal. Tí a bá ní parọ́ fúnra wa tá a bá ti ń ṣe give and take lára ara wa it will be rough. We know the only reason why you are able to speak for 10 minutes is because nobody is talking. You shouldn't be. You were the one that made it. You were the one that made this thing, and you asked us, "Is it okay?" And we said yes. So that person needs to be dropped. If you want, drop it. If you want Olosho drop,
due to the fact that we won't break rule because the question was go straight to Msbaba. Now that's not. I will do that. Now this is the point here. Now, good, thank you. Let everybody that has a time to use it all by himself. You cannot ask question and that person cannot talk about it on the mic. You're fine here. Finish your lines with whatever you are doing, then continue. MC ṣe máa drop MC báyìí. Ramon ẹjọ́ ẹ ṣe sùúrù. MC Baba MC Olympia. Yes. MS ti fẹ́ gbé ẹ mọ̀ pé nǹkan tó da ní pé ká ní àkótán ká má kọ̀ máa rojọ́ lọ rojọ́ bọ̀. Ṣé ẹ sì fẹ́ kí ẹ sọ̀rọ̀ náà? Bẹ́ẹ̀ náà kò ṣe kó sọ àní pé nǹkan tó kà mo fẹ́ confirm á ní láti confirm pé gbòdò. Ẹ mọ̀ kí nǹkan tí wọ́n kà yẹn tẹ fẹ́ confirm yẹn ẹ jọ ẹ jẹ́ kí wọ́n drop olóṣó sẹ ẹ jẹ́ kí wọ́n drop lady olóṣó ẹ sẹ. She don go. Okay, good. Wọ́n ti ẹjọ́ ẹ̀yin mùsùlùmí ẹjọ́ ẹ ṣe sùúrù ṣẹ́gbọ́n ẹ farabalẹ̀ ó jẹ́ kẹ́ trust. Ṣé ẹ sì fẹ́ padà jẹ́ kí ẹ sọ̀rọ̀ láàrin táìmù yín ṣé nǹkan tẹ́ ẹ fẹ́ nìyẹn? Because MC ẹ mọ̀ kọ́ta máa ṣe MC ẹ mọ̀ kọ́ta máa ṣe ṣé mo èèwà yìí àmì circuit break mo fẹ́ tú gbogbo lé irọ́ pátápátá ìtó gbé jáde yẹn kí n tó lè mọ̀ nǹkan tí mo fẹ́ sọ lé lórí mo ní láti mọ̀ pé ibo ló ti rí ẹ bá ń gbé sókè kó fi bẹ̀rù kí wá mọ̀ nǹkan tí mo fẹ́ sọ lé lórí. This is the condition here. Once you let him talk, it means your time is done. So I will advise you to use the best of your time, then he will respond. Ó mi pé nǹkan ìtumọ̀ kan tẹ́ ẹ̀ ń ṣe báyẹn ni wípé ẹ kò fẹ́ kákọ̀ máa rojọ́ lọ ká máa ṣe gbà. A ní ìmọ̀lá wa náà. Interactive section, like I said. ẹjọ́ ẹgbọ́n mi àti àròjọ́ they have been asking question àwọn afẹ́ àmọ́ pé Islam nìkan lẹ̀sìn ni mo fi wá bí báyìí ẹni tó bá ní ìbéèrè èyí ti wá attack Islam ó gbé nǹkan wá kí tó gbé wá yẹn ní ìrí. In that case we are now in question and answer section no more talk abi. Bẹ́ẹ̀ni àgbà bẹ́ẹ̀ni mo gbà. So again no problem. I'm trying to be as neutral as possible. In that case, we are now in yes, exactly. Yes, Agba. Listen, your question is nǹkan tí ẹ kà. Ẹ fẹ́ kẹ́ni sọ̀rọ̀. Ó yá mò ń gbọ́ yín. MC ẹ ṣe sùúrù. Just like it just used 7 minutes. Àwọn lọ́kọ́ sọ̀rọ̀ àbí. Ìtòfin dá ní pé káwa náà sọ káwa bọ́ sí question and answer yín. Ẹ jẹ́ ń lò báyìí. Wọ́n ní kí n kọ́kọ́ lo time kí n lè clear àwọn ọkọ̀ tó sọ. Exactly, kí mo sọ fún yín ẹ lo time yín tán ẹ lè máa fi question yẹn wọlé nǹkan tó mo sọ kò lè náà. Ẹ ṣeun púpọ̀ àwa náà la tó bẹ́ẹ̀ tí ó yé. Okay, your time start. ọmọ MS yìí ẹjọ́ ẹ bá mi pe àwọn paramedics wá ẹ̀yin mùsùlùmí ẹ bá ń pe àwọn paramedics wá nítorí wọ́n máa nídìí iṣẹ́ ń bí báyìí wọ́n máa gbé àwọn ọmọ kan kúrò mi báyìí nítorí a fẹ́ bá wọn wí pẹ̀lú ìmọ̀. Time wo ni màá stop? Time wo? 7 minutes. That's 7 plus 6. That's 14. So 13. Stop at 15. No, 7 plus 6. 7 plus 1 is 13 now. Ẹ jẹ́ kó bá sórí 7 kí lè bẹ̀rẹ̀ lórí 14. So 13, so ẹ máa parí ní 14 bẹ́ẹ̀ yẹn. Worry. Please go on. Ẹ ṣeun púpọ̀. Nígbà tí ọmọ MS yìí tó máa bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ ó sọ pé Islam is brainwashing tactics pé ẹ̀sìn Islam wọ́n wá fi brainwash wa ní ẹ̀yìn èèyàn mi wọ́n pọ̀ mọ́ ìyá wa kan dáadáa ní reactology màá yẹ ọ̀rọ̀ wọn lò nísìn ṣé ń gbọ́ wọ́n náà wá fi Islam brainwash wa irú brainwash wo náà wọ́n ní pé mi ní láti kówó lọ sọ́dọ̀ àfáàkín tó bọ́ lọ́hùn sọ̀rọ̀ wọ́n sì brainwash wa wọ́n ànábì ní máa ṣe dáadáa sí ìyàwó mi ànábì wa Muhammad ó ní máa ṣe dáadáa sí ìyàwó mi sáwọn òbí mi wọ́n dẹ̀ náà wá brainwash wa ó ní mi ìgbúdọ̀ jẹ haram owó olówó ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ mi ìgbúdọ̀ kó mọ́ tèmi wọ́n sì wá brainwash mi ó ní pé kí n bá sọ̀rọ̀ kí n wí bẹ́ẹ̀ kí n dẹ̀ ṣàdéhùn dáadáa wọ́n sì wá brainwash mi àwọn òbí méjèèjì àmì wà láti bí ọ̀sẹ̀ kan wọ́n wá kí ọmọ wọn wọ́n wá kí àwọn ọmọ wọn wọ́n wá kí ìyàwó ọmọ wọn a sì ń dé dáadáa mo ṣe jáde tí mo ẹ̀ṣẹ̀ wọlé sí tí mo gbé nǹkan wá fún wọn ni ànábì ló ní pé tí n bá ṣe bẹ́ẹ̀ máa gbà ládàá wọ́n sì wá brainwash mi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ ó ní pé àgùdọ̀ kan máa wọnú ilé láì kanlẹ̀kùn bí àwọn ẹranko wọ́n sì wá brainwash wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lánàá nílẹ̀ Yorùbá tí ọba Aláàfin bá pàṣẹ ààfin Ògbómọ̀ṣọ́
Àwùjalẹ̀ ọba ọ̀tọ̀ ló wà ńbẹ̀ nígbà t'Ànábì dé ó unite gbogbo ọmọ ilẹ̀ Yorùbá tó bá ṣe Allahu Akbar bọ́mọ ọ̀fẹ́ ṣe ń wọlé bẹ́ẹ̀ lọ́mọ Dákéké ó máa wọlé bẹ́ẹ̀ lọ́mọ Òyó máa wọlé bẹ́ẹ̀ lọ́mọ Èkó ó máa wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń ríra wọn bí ọ̀tá tó máa ń gbá wọn gbogbo wọ́n sì náà wá bu ewọ́ sí wa Ànábì ní a máa kí wákàtí 5 lójúmọ́ wọ́n sì wá bu ewọ́ sí wa. A máa ń lọ sí hajj lọ́dọọdún hajj ọdọọdún àgùn aeroplane àwọn èèyàn ò lọ sin Ọlọ́run olówó tálákà aláìní gbogbo wọn ò jọ sùn pẹ́sidẹ́ǹtì ó sùn sílẹ̀ ńlẹ̀ gbogbo yín ò jọ wà bákan náà wọ́n sì ní wọ́n wá brainwash wa. Ẹ̀sìn tó mú egalitarian wá equality pé gbogbo yín bákan náà lè ṣe níwájú Ọlọ́run wọ́n sì wá ẹ̀wò láti jẹ́ tí mo ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe Islam láti bí 14 years ago fúnra mi mo ti kírun fáwọn èèyàn mi ì lọ bá àáfà pé àáfà ẹjọ́ bá mi wò báwo ní ṣe kírun Ànábì ní nínú Al-Qur'an ó ní wà qala rabbukum ud'uni astajib lakum sọ fún wọn pé àwọn èèyàn kọ́ kí Ọlọ́run direct Ọlọ́run ṣetán àti gbóhùn wọn gbogbo ẹ̀yin ọmọ ẹlẹ́bọ yìí tí wọn ò brainwash èwo nu yín ló ti lè ṣẹ́fá fẹ́ lòmí ṣe bẹ́ẹ̀ ti lọ ṣẹ́fá ṣẹ́yìn náà lè ṣẹ́fá fẹ́ wọn ẹlòmí ẹ̀yin tí wọn ò brainwash ẹ̀ lè dá ìṣẹ̀ṣe yín ṣe ẹ̀ ṣẹ̀ máa pe babaláwo ìyá nífá ẹjọ́ bá mi ṣe fá o wọn sì brainwash yín nínú ẹ̀sìn tí yín ẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ ìbásùn wọ́n ń bára wọn sùn bí ẹran ẹ lọ́wọ́ oríṣiríṣi ẹ̀hàn gísáburú ọmọ àlè ti dàgbà láti yíwọ́ ọmọ rádaràda báyìí tí wọ́n ń kọ nǹkan tó jẹ́ nǹkan dáadáa wọn ò brainwash wọ́n sì ń mu ògógóró ọmọ ajé according to the Ministry of Health wọ́n jẹ́ kó wá pé drinking of alcohol èèyàn máa wà liable to cancer Ànábì ní má mọtí nítorí tèmi náà ni nítorí ara mi téèyàn bá mọtí tán ó máa ní àwọn àrùn ẹ lọ hospitals ẹ lọ wo àwọn èèyàn tó ń lọ fún oríṣiríṣi therapy nítorí cancer ikùn àwọn èèyàn ti bàjẹ́ Ànábì ṣàlàyé fún wa ní 2020 COVID-19 jáde ìjọba sọ pé everybody máa fọwọ́ mo ní kókò àwọn mùsùlùmí Ànábì ti sọ pé ká máa ṣàlùwàlá lẹ́ẹ̀márùn lójúmọ́ ẹ5 láwọn fọwọ́ wọ́n ẹ̀ṣẹ̀ ń kọ́ ẹ̀yìn pé kẹ́ máa fọwọ́ ni Ànábì ti kọ́ wa Ànábì ní tá a bá gbẹ̀gbẹ̀ tán ká mú omi ká fi ṣọ̀dí àwọn ẹranko wọ̀nyí ewé lọ́sì fi ń ṣọ̀dí ní 2026 wọ́n náà wá brainwash àwa nínú àwọn ọmọ ànápọlọ. ìjọba tún tàmí mi bẹ̀rẹ̀ àbíkẹ́ dúró pẹ̀lú èmi ni. Àmì ìmọ̀ ara nǹkan mi mo fẹ́ bá wọn wí tààrà ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wọ́n ṣọdún egun. ẹjọ kí ni ọmọ olóṣòyìn ṣe lókè náà ó tún tajẹ́tì náà ẹja sálẹ̀ náà ẹ ti gbólóṣù wá sókè náà olóṣòyìn ṣe lókè náà ìtìsí ọlọ́ ẹ ti gbólóṣù wá sókè ẹja sísàlẹ̀ náà ìhun ekele lẹ́yìn náà make the law and we obey it. ẹ lẹ make law náà ìgbà tẹ́mi tajẹ́tì lẹ́ǹkan ó ní wọ́n kàn ti pé ẹ tún dá padà fún ẹ 5 minutes. So ẹ drop it is your law you make the law we obey it drop her ẹ drop olóṣó wèrè nípa mú kó bá tó bò yẹn fẹ́ ẹ drop ẹ olóṣó ni ẹ drop ẹ the pressure ti fẹ́ pa bó ṣe wọn kò lọ́kàn lé history wà lọ́wọ́ mi drop ẹ it is your law òfin ní yóò ẹ̀yin lẹ̀ ẹ̀yin mùsùlùmí wọ́n máa dúró ọ̀bẹ bọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé a ní láti represent Islam wa a gbọ́dọ̀ ṣe bí ẹranko táwọn bá ṣe bí ẹranko a gbọ́dọ̀ MC kílẹ̀ tẹ́ tún gbé wá sókè. ọ̀ya ìjọ ẹ drop ẹ kí n just me kẹ́ tó máa sọ̀rọ̀ lọ ẹ jẹ́ kí wọ́n drop ẹ náà kẹ́ tó máa sọ̀rọ̀. wọ́n ti drop ẹ̀mí ò ní balẹ̀. ẹ ṣeun púpọ̀ lára nǹkan tí mò ń sọ àìwò àwọn ilé àtàwa morally alright talent tó wà morally alright jù náà wọn ẹ wo orúkọ tí wọ́n ń jẹ́ ẹ wo ilé ìtòkù ẹ̀ lákànbí àwọn òbí ẹ̀ títí jáde tó ní ọmọ wa ń dójú tì wá ọmọ wo ògbónà sóbi lẹ́nu àwọn òbí ẹ̀ lọ sọ internet àwọn ọ̀yá ẹ̀ jáde wọ́n ní ọmọ burúkú láwọn bí ẹ̀gbọ́n ẹ̀ dídì wà bá mi tọ́yà àbúrò ẹ̀ ó lóun lọ já mi pé ẹ̀gbọ́n àwọn ti ya wèrè tìlú ẹ̀gbọ́n àwọn kòkò orí tẹ́bí rò mọ́ òun lélẹ̀ bíbẹ̀ tí gbogbo yín náà lẹ́mọ̀ pé nǹkan tí mo sọ nínú Islam ọmọ kódà kí ìyá ẹ jẹ́ kèfèrí o gbúdọ̀ ṣe dáadáa sí ìyá ẹ̀ o gbúdọ̀ dojú tì kódà kó jẹ́ kèfèrí nínú Islam ṣọ́rọ̀ mi yẹ ta ló túkú nú wọn olówó Èkó yìí náà ọmọ àtọ̀lé ni wọ́n sọ fún mi kó máa tọ̀lé kí ló kú ẹ̀ wáídì ló kú ẹ̀ ẹ wo ètò láyé náà tó wà ní báyìí àwọn òbí ẹ̀ ti kọ́ lọ́mọ ètò láyé àwọn bàbá ẹ̀ dìbí ìpè mi ni nípa adjustment kí la máa ṣe sọ́wọ́ ètò láyé wàláhì làásùn àwọn fámílì ètò láyé pè mí wọ́n ní ètò láyé ò yọjú sílé mọ́ láti ọjọ́ tó ti lórí ṣẹ̀ṣẹ̀ ètò láyé sí àwọn bàbá ń pè mo fi Ọlọ́run búra nọ́mbà bàbá ẹ̀ kò rí fún mi bíbá nínú àwọn eléyìí tó jẹ́ ẹranko tí wọn ò wúlò fáwọn òbí wọn tó wá ní àwọn
ìyá ẹ̀ ń pè bàbá ẹ̀ ń bá sọ̀rọ̀ kò ṣe dáadáa sí ìyá àti bàbá ó wá ní oògùn tó wù ọ́ mọ̀ rí kódà nínú ìṣẹ̀ṣe gan wọ́n ní òbí ẹni ìṣẹ̀ṣe ẹ ló sọ̀rọ̀. King just me ẹjọ ẹ má bá mi fi bá bí 1 minute sílẹ̀ kí fi ka kíní ọlọ́pàá tí wọ́n wá olórí burúkú ẹsẹ̀ náà kiri ẹ ṣe ọlọ́jọ́ da fún yín. Mùsùlùmí kan lè kẹ́ bá wa gbé wọlé kílé tẹ̀ ń gbọ́ wọn lérò nǹkan nínú kò tí ẹ ní mí nì kó máa wọlé wá ẹ má wọrí kó máa wọlé ẹjọ gbé mi sí screen. ẹ ṣe gan jàre. 1 more minute. Oh yeah, thank you very much. Eri aláwa àwọn ò ní sọ̀rọ̀ kí ló ṣe network bí bye bye. Àwọn ò ní sọ̀rọ̀ ní okay ẹ má wọlé ẹ kí n máa kà ṣe mo fẹ́ gbéwò yẹn jáde fún yín tẹ́lẹ̀ ní wọ́n wá ss gbogbo wọn pátápátá bó ṣe wà yẹn fraudster ni wọ́n now ẹ jẹ́ kí n máa kà sáré kakini the runaway cashier ss Baba was once a familiar face behind the counter of a major bank branch in Abeokuta, Ogun State. For 6 years, he worked faithfully as a cashier, greeting customers, counting notes carefully, and helping people send and receive their money. Everyone knew him as a humble, steady young man. No one ever suspected what he was secretly doing. Little by little, he began to cut corners and would skim small amounts of transactions, manipulate deposit slips, and cover gaps in his drawer with clever tricks he learned over time. He told himself he would replace the money soon, but greed kept pulling him deeper. Then the scheduled quarterly audit arrived early than expected. As soon as the auditor started reconciling his records, the missing funds and altered entries were exposed immediately. Before security could lock the doors, MS. Let me finish. Don't tell me no take pay now. No. Tell me no take pay. Any suru. For 1 minute. Let me just. Every 1 minute. Stop. Mo de ṣe extra 1 minute plus torí. Ẹ jọ̀ọ́ host. Ẹ ti àwọn èèyàn wa ti bọ́lẹ̀. Ẹ ṣe ẹ lè bá wa gbé aláwa ìfowólé báyẹn sìn. Ẹ ṣe host. No, rárá gbé wọlé fún kíni. Kẹ́nu lọ jàre rárá. Ẹ jọ̀ọ́ host. Èèyàn kan wá ti jẹ́ host. Tó sọ̀rọ̀ tó sì fi sá lọ. Host ẹ jọ̀ọ́ bá wa gbọ́ host ẹ lè bá wa mútu ẹ jẹ́ ká sọ̀rọ̀ ń sìn. Ẹ bá gbé mùsùlùmí mi wọlé ẹjọ́ ẹ bá gbé mùsùlùmí mi tó bá mẹ́ tó bá sẹ́yìn lókè ẹ bá gbé wọlé. Host ṣáà lè sọ̀rọ̀ sí àbí network. Host ṣáà lè sọ̀rọ̀. sọ̀rọ̀. Àwọn ọ̀dẹ̀gbọ́n wọn sókè. Aláyé ní sùúrù jàre kókó sì lọ lódo. Host ṣáà lè sọ̀rọ̀ lọ́wọ́ náà. Ẹ bá wa wá jàre host ẹ jọ̀ọ́. Ẹ dáhùn host ẹ lè mútu tí a bá lè sọ̀rọ̀ ẹ sọ fún wa tá a bá lè. ẹ ṣe everybody please mute now ẹ jọ̀ọ́ tó bá ti rí please stop ẹ jẹ́ kó bá dákẹ́ now fine all well and good mo sọ pé gbogbo wa náà la kúkú ń gbọ́ ó dẹ̀ ń yé wa gbogbo náà fẹ́ la káyè gbèsè ẹni tí ò gbọ́n nu wa a kàn fi afẹ́fẹ́ fúlọ́gbọ́n ṣùgbọ́n náà ló yẹ ká wa mí báyìí so that's not a problem but I'm not here to to judge or to question anybody's opinion. If you cannot question your opponent and you let him win, it's your fault. If you cannot question your person, choice then, but it's okay. What I would just say is just me that shot Padawale. He just me back. Padawale to the comment section. Okay. Now we are going back to Oloweko. We're having that time, and I think, first of all, should question and answer now? Should so there's a question. Ẹjọ́ mi fẹ́ sọ̀rọ̀ ṣe get so ẹjọ́ mi o. Àlàyé àti kòfin lẹ́gbàá ọ̀sán ọ̀pá yìí mo bá sọ̀rọ̀ direct ṣe gbọ́ ẹ get so ẹ lè ẹ ṣàgbọ́n àwọn ẹrí bá ṣe ń ṣe a represent gẹ́gẹ́ bí ọmọlúàbí ẹ bá wò báyọ̀ nǹkan sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀yìn àtọ̀wọn audience tí wọ́n ń gbọ́ wa làwa ń bá sọ̀rọ̀ so ẹ fi jẹ́ ń sọ̀rọ̀ mo need the time díẹ̀ tó kì í sọ̀rọ̀ ẹjọ́. Olóweko, Mr. Rahman. Mo understand the kò ṣẹlẹ̀ láàrin everybody. I understand the grievance and the anger. But ẹjọ́ tá a bá maintain lọ́rẹ́ ó ti ń lọ dáadáa ẹ má yẹ ká dàrú. In fact, somebody is dropped for these things. So please, to go straight to the whole thing, there is a question there's a question for MS then about a particular hadith that he read. He said, I don't know about it. So, MS sọ bẹ́ẹ̀ o MS gbé